Africa Content TV. Kọ́lá Musa ìgbẹ́ni tí ò ní fún gbogbo aládẹ́gbẹ́dẹ́ kú ayọ̀kẹ́lẹ́ ayọ̀fìlà ayọ̀rú ayọ̀bùbá ọlọ́run jẹ́ kọ́dún òjìnà síra àwọn alábí ó ti ṣẹlẹ̀ náà nù alábí abáṣu kúndọ̀lá ẹni tó ti kú òní jí ó àdúrà ló dẹ́kù tá a máa wá ṣe fún ọ àtàwọn ọmọ tó fi sílẹ̀ múlẹ̀ ó ọlọ́run jẹ́ kọ́dún òjìnà síra àwọn alábí ó ti ṣẹlẹ̀ náà nù alábí abáṣu kúndọ̀lá ẹni tó ti kú òní jí ó àdúrà ló dẹ́kù tá a máa wá ṣe fún ọ. pé wọ́n wà láyé wọ́n wà láàyè wọ́n dúpẹ́ lórí olóògbé tó papòdà yìí nítorí pé wọn ò máa fi ṣàwátì káàkiri kì í ṣe pé bóyá àwọn ajínigbé ló gbé tí wọ́n fi ṣiṣẹ́ sí wẹ́wẹ́ lẹ́yìn ọpẹ́ yìí wọ́n fi ọpẹ́ yìí béèrè fún àánú àfojú ere fún wọn àánú àfojú ere fún ìdílé yìí nígbà tí ẹni kejì tí ń ṣe obìnrin wọ́n gbóhùn àdúrà sókè wọ́n béèrè fún ìṣẹ́gun fún ìdílé yìí fún àwọn ọmọ ìyàwó àti gbogbo ẹbí wọ́n béèrè fún ìṣẹ́gun àti ààbò tó á fi máa rin gbogbo ìgbé ayé wọn gbogbo ibi tó bá mẹ́sẹ̀ sí ibi tó bá ń lọ àti inú ilé tó ń wà kí Ọlọ́run kó ṣẹ́gun fún wọn ó dáàbò bò wọ́n kí àwọn ọmọ náà kó dàgbà nínú ọgbọ́n àti fún gbogbo ẹbí lápapọ̀ nígbà tí ẹnì kẹta tó ṣe ọkùnrin wọ́n béèrè fún ìbùkún èyí tí wọ́n fi rin ìrìn àjò ilé ayé wọn àánú Ọlọ́run fún ìdílé yìí àti fún gbogbo ẹbí ní gbogbo àpapọ̀ ará àti ọ̀rẹ́ àti gbogbo ẹni tó wà níbẹ̀ lónìí àdúrà gbogbo yàtọ̀. Jehovah Jésù Kristi Máíkẹ́lì mímọ́ sí olórí ọ̀fẹ́ jùlọ Ọlọ́run àánú Ọlọ́run tí ń jẹ́ mi ni má ṣe bẹ̀rù àwọn ọmọ ya dúpẹ́ lọ́wọ́ yìí èyí pẹ́ sọ nínú ọ̀rọ̀ yìí nínú gbogbo kí àwa kí o máa dúpẹ́ ní kí a jẹ́ kí ọpẹ́ wa kó máa pọ̀ ju ìbéèrè wa lọ torí náà la ṣe dúpẹ́ fún ìpéjọpọ̀ yìí a sì dúpẹ́ lọ́wọ́ lórí olóògbé náà a dúpẹ́ tó yí pé èyí bá wọn rìnrìn àjò náà ti bá wa nígbàgbọ́ ìpẹ́ yìí ti tẹ́ wọn sáfẹ́fẹ́ eré tó bá jẹ́ bẹ́ẹ̀ olú ìjọ mímọ́ Ọlọ́run ọ̀ṣọ́fà ẹ wá gbọ̀pẹ́ wa ọmọ ẹ wá gbẹ̀yìn wa a dúpẹ́ lórí ẹbí ìdílé náà a dúpẹ́ tó yí pé ẹ mú wọn wà láyé ẹ mú wọn wà láàyè a dúpẹ́ lórí ìyàwó a dúpẹ́ lórí àwọn ọmọ àdúpẹ́ tó yẹ pé àbò yìí àdúpẹ́ tó yẹ pé àmọ́ pé kò ní kákò lórí wọn. ó bá jẹ́ bẹ́ẹ̀ olú ìjọ mímọ́ ẹ wá gbọ̀pẹ́ wa ọmọ ẹ wá gbẹ̀yìn wa. àdúpẹ́ lórí ẹbí àdúpẹ́ lórí ará àdúpẹ́ lórí ọ̀rẹ́ àdúpẹ́ tó yẹ pé iṣẹ́ aláàbò lórí wọn àdúpẹ́ tó yẹ pé ẹ dá wọn sí àdúpẹ́ tó yẹ pé a wà láyé a wà láàyè àdúpẹ́ tó yẹ pé ẹ̀jẹ̀ kọ́ dí òkú lójijì àdúpẹ́ lórí àwọn ẹbí àdúpẹ́ tó yẹ pé a mọ̀ yí pé yóò túbọ̀ máa ṣe aláàbò lórí wọn. ó bá jẹ́ bẹ́ẹ̀ olú ìjọmọ́ ẹ wá gbọ̀pẹ́ wa ọmọ ẹ wá gbẹ̀yìn wa lẹ́ẹ̀kan sí adúpẹ́ lórí olóògbé adúpẹ́ tó yí pé ẹ̀jẹ̀ kó jẹ́ pé abẹ̀ sí ń wá wọn kiri adúpẹ́ tó yí pé ẹ̀jẹ̀ kọ́ máa rú wọn gbàǹgbà kọ́ máa wá owó láti fi tọ́jú wọn ṣùgbọ́n ohun ẹ̀yìn ọba Elédùmarè lẹ́ fi pè wọ́n sọ́dọ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ olú ìjọmọ́ ẹ wá gbọ̀pẹ́ wa ọmọ ẹ wá gbẹ̀yìn wa ó máa tẹ̀síwájú nínú àdúrà náà ẹ wá darapọ̀ mọ́ wa ẹ wá búra sáárín wa lórí gbogbo ẹbí àti gbogbo ará lórúkọ Jésù ẹ wá fàánú bá wọn pàdé lẹ́yìn ìgbà tí olóògbé náà fi ẹbí náà sílẹ̀ lórúkọ Jésù àánú láti orí ìtẹ́ lórúkọ Jésù ẹ wá fi wọ̀n wọ́n níta àwọn ọmọ wọn ìlọba tó ń lànà fún ẹ̀dá ẹ wá lànà fún wọn aláàánú kan tó ju ẹgbẹgbẹ̀rún aláàánú lọ ẹ wá fi wọ ẹbí wọn rí ẹ wá fi wá ara rí ẹ wá fi wá àwọn ọmọ rí lórúkọ Jésù Kristi Olúwa wa. ìwọ àti ọmọ mọ̀lẹ́bí tá a bá kàn sọ pé arákùnrin yìí dùn wá ń sìn a máa wò pé tí ó lè tó ti wá ní òtítọ́ ni lóòótọ́ ṣùgbọ́n ohun tí mo fẹ́ ká mọ̀ ni wípé kò sí ẹni tó máa gbé sáyé yìí kò sí oògùn ẹ̀ kò sí tírà ẹ̀ kò sí sáàmù ẹ̀ pé a bí ọ o tún bí ènìyàn orí ọ̀fẹ́ gan-an ló fi ọmọ lẹ̀ sáyé lọ tó fi aya lẹ̀ sáyé lọ orí ọ̀fẹ́ ni ẹ má bínú sa ẹ má bínú mà ṣé gbogbo èèyàn ló ní orí ọ̀fẹ́ yẹn ni hallelujah hallelujah torí náà wípé o ti wá
ó ti ṣe ohun tí ènìyàn ń ṣe. Ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run yóò ṣe wá ní títí lọ́pẹ́ o. Àmín. Nísìnyí ẹ̀kọ́ wa wípé kí a bẹ̀rù Ọlọ́run. Kí ni àǹfààní kí ènìyàn bẹ̀rù Ọlọ́run? Èyí tí a lè fojú rí. Ohun tí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni pé ẹni tí ó bá bẹ̀rù Ọlọ́run ó máa jẹ́ ẹni ìbùkún fún. Mo fẹ́ ralẹ̀, mo fẹ́ kọ́lé, mo fẹ́ níyàwó, oní mẹ́ta mẹ́rin, oní márùn-ún, ó sì jẹ́ ẹyọ kan, ó jẹ́ pásítọ̀, ó jẹ́ imam, ó jẹ́ anything in life. Ìwé Róòmù sọ fún wa pé ènìyàn kò lè rí nǹkan gbà bí kò ṣe pé a fi fún láti ọ̀run wá. Gbogbo nǹkan tá à ń bá kiri tí ò yé wa òun nìyí. Olúkúlùkù wa tó bá wo ìlà ọwọ́ tó bá wo ọwọ́ ẹ̀ kò sí ọwọ́ bọ̀rọ̀ gidi o. Ẹ rí ìlà kan bẹ̀, àwọn ìlà yìí ni lẹ́tà tó mú wá, ohun tó máa dà, ohun tó máa ṣe. Tó bá yẹ pé gbogbo wa la mọ àkọsílẹ̀ yìí, ìràkìtà wa ò ní máa pọ̀ púpọ̀. Ṣùgbọ́n nítorí a ò mọ̀ ó rú wa lójú, òun lè fi rí ẹlòmíì tó jẹ ipò mínísítà, owó tó yẹ kí odidi ìlú kan ó fi ṣe àtúnṣe ó máa kó pamọ́. Kọ́lá Musa ìrẹ́ni tí ò ní kún gbogbo aládẹ́gbádá kú ayọ̀kẹ́lẹ́ ayọ̀fìlà ayọ̀rọ̀ ayọ̀bùbá Ọlọ́run jẹ́ kọ́dún òjìnà síra àwọn alámi ó ti ṣẹlẹ̀ náà nù alámi. Abáṣubú náà la ẹni tó ti kú òní jí ó. Àdúrà ló dẹ́kun tá a máa wá ṣe fún ọ. Àtàwọn ọmọ tó fi sílẹ̀ múlẹ̀ ó. Ọlọ́run jẹ́ kọ́dún òjìnà síra àwọn alámi. Ó ti ṣẹlẹ̀ náà nù alámi. Abáṣubú náà la ẹni tó ti kú òní jí ó. Àdúrà ló dẹ́kun tá a máa wá ṣe fún ọ. Àtàwọn ọmọ tó fi sílẹ̀ múlẹ̀ ó. Abáṣubú náà la ẹni tó ti kú òní jí ó. Àdúrà ló dẹ́kun tá a máa wá ṣe fún ọ. Àtàwọn ọmọ tó fi sílẹ̀ múlẹ̀ ó. Kọ́lá Musa ìrẹ́ni tí ò ní kún gbogbo aládẹ́gbádá kú ayọ̀kẹ́lẹ́ ayọ̀fìlà ayọ̀rọ̀ ayọ̀bùbá Ọlọ́run jẹ́ kọ́dún òjìnà síra àwọn alámi ó ti ṣẹlẹ̀ náà nù alámi. Abáṣubú náà la ẹni tó ti kú òní jí ó. Àdúrà ló dẹ́kun tá a máa wá ṣe fún ọ. Àtàwọn ọmọ tó fi sílẹ̀ múlẹ̀ ó. Ọlọ́run jẹ́ kọ́dún òjìnà síra àwọn alámi ó ti ṣẹlẹ̀ náà nù alámi. Abáṣubú náà la ẹni tó ti kú òní jí ó. Àdúrà ló dẹ́kun tá a máa wá ṣe fún ọ. Àtàwọn ọmọ tó fi sílẹ̀ múlẹ̀ ó. Abáṣubú náà la ẹni tó ti kú òní jí ó. Àdúrà ló dẹ́kun tá a máa wá ṣe fún ọ. Àtàwọn ọmọ tó fi sílẹ̀ múlẹ̀ ó.